ẹgbẹ́ ọlọ́run tóbi. Allahu Akbar. àníkẹ́ ẹgbẹ́ ọlọ́run tóbi. Sallu ala nabiyil karim. kí ló ń sọ báyìí Mọ̀nsúrù wọ́n tó fẹ́ kí máa rẹ́ kí bọ́tà ẹ̀ máa pọ̀ ju bá máa lọ. Àmọ́ kò tí bọ́tà bá wà ní búrẹ́dì gangan ní dùn. báyẹn kó dùn jẹ́ kọ́ lọ́n pé ìwọlé wá fi ogo yẹn lẹ̀ fọ́ náà tí kò bá ti sọ ni kò sọ wọ́n máa sọ kọjá yẹ. ẹgbẹ́ ọlọ́run tóbi. Allahu Akbar. nítorí ẹ̀yàn ọmọlé kéwù yìí. Àfáà nítorí ẹ̀yàn ọmọlé kéwù yìí. àti kí èrò lè máa pọ̀ sí nínú ìjọ wa. Ó ní àti kí èrò lè máa pọ̀ sí nínú ìjọ wa. àwa lọ sí odidi ìlú Ìlọrin. Àfáà ní a lọ sí odidi ìlú Ìlọrin. láti lọ gbé àwọn mùkádámù. Ó ní láti lọ gbé àwọn mùkádámù. àṣẹ́ríkì. Ó ní àwọn àṣẹ́ríkì. àwọn ṣéwù. àwọn àṣẹ́ríkì. àwọn bàbá wa. àwọn bàbá wa. alhaji. àwọn alhaji. Ògúndáre. láti wá bá wa sọ ọ̀rọ̀. láti wá bá wa sọ òdodo ọ̀rọ̀. kéde ọmọ wo. Excuse me. Ẹ tí ń parí orúkọ mi o. Ó bẹ̀rẹ̀ láti ṣéwù. Sheik. Ògúndáre. Èṣù gbẹ̀mí. ẹgbẹ́ ọlọ́run tóbi. Allahu Akbar. àwọn àfáà wa la lọ pè wá láti odidi ìlú Ìlọrin. Àfáà ní a lọ pe àwọn àfáà àwọn ṣéwù láti odidi ìlú Ìlọrin. láti wá bá wa sọ òtítọ́ ọ̀rọ̀. Ó ní láti wá bá a sọ òtítọ́ ọ̀rọ̀. nípa kí ni ẹ. nípa ìfẹ́ owó. nípa ìfẹ́ owó. Àfáà ní nípa ìfẹ́ owó. ó ti ràn mọ́ yín lójú jù. Ẹ̀yin ọmọ àníyàn. yálà yín lọ pe àwọn àfáà wa láti ìlú Ìlọrin. Bẹ́ẹ̀ ni. kí wọ́n bá wa sọ òtítọ́ ọ̀rọ̀. kéde wọn máa wò ó. Àfáà ní kẹ́dẹ̀ wá máa wò ó. nígbà tí a lọ pe àwọn àlùfáà wa. Àfáà ní nígbà tí a lọ pe àwọn àlùfáà wa. wọn ò gba ṣíṣì lọ́wọ́ wa. Wọ́n ní wọn ò gba kọ́bọ̀ lọ́wọ́ wa. wọn ò gba kọ́bọ̀ wọn ò gba pẹ́ẹ́nì lọ́wọ́ wa. Wọ́n ní wọn ò gba kínkín lọ́wọ́ wa. wọn ò gba kọ́bọ̀ lọ́wọ́ wa. Wọ́n ní wọn ò gba kínkín. kí ló ṣe ṣe pé wọ́n gba owó ọ̀kan ẹ̀ kí ló ṣe. 2000 làwọn ọmọ lẹ́kì ó dà. Think say you dey wise. lójókòó lójókòó. ẹ̀yin ọmọ ọ̀sìn lọ́jọ́kòó ẹ̀mọ́ lọ́sọ̀. àbí gbogbo jẹ́ ni màmá ẹ̀ ta o. kẹ́ẹ̀bí a máa wò ó. Àfáà ní kẹ́dẹ̀ wá máa wò ó. wọn ò gba ṣíṣì lọ́wọ́ wa. Wọ́n ní wọn ò gba kọ́bọ̀ lọ́wọ́ wa. àwọn àfáà wa bá wa sọ̀rọ̀ nípa ìfẹ́ owó. Bẹ́ẹ̀ni. ẹgbẹ́ náà tóbi. Allahu Akbar. Ọlù àyànà bí ìkárí. Sallallahu alaihi wasallam. Ọlù àyànà bí Mustapha. Sallallahu alaihi wasallam. Ìtàgétòyé kan ni máa ra sọ lórí. Àkọlé wáàsì tẹ́ni ká wá ṣe. Okay sir. À ń gbọ́ sir, àgbọ́yé. Ọjọ́ kan ni mò ń lọ ní òpópónà kan. Okay sir. Mo wá ń gbọ́ tó ń pariwo. Ó fẹ́ bí ìyá ìṣòwò. Ó fẹ́ bí ìyá ìṣòwò ni o. Mo wá ya abẹ bí ẹni Ọlọ́run. Mo wá ní akíní ìṣẹ̀lẹ̀ wọ́n ní ọmọ yìí má ló fẹ́ bí ìyá ìṣòwò. Ǹjẹ́ ọmọ náà dà ló bá nawọ́ sí ọmọ oṣù mẹ́fà. Allahu Akbar. Allahu Akbar. Wọ́n ò pé mo ní ilé ayé ń bàjẹ́ lórí. Ọmọ oṣù mẹ́fà fẹ́ bí ìyá ìṣògùn owó. Allahu Akbar. Ẹ gbọ́dọ̀ ń tóbi. Allahu Akbar. Ìyá pàápàá jùlọ àwọn ọmọ wa òde ìsìn. Ẹ má nífẹ̀ẹ́ owó ju ra yín lọ. Ẹ má nífẹ̀ẹ́ owó ju Ọlọ́run tó dá yín lọ. Ẹ má nífẹ̀ẹ́ owó ju ayé tẹ́ ẹ fẹ́ gbé lọ. Pàápàá jùlọ Alfa Choko ẹsẹ̀ mi o. Àfà kí ni mo ṣe fún yín. ẹ ṣe ọwọ́ mo ṣe yín. Ẹ sì kálá ẹ sọ́jú ẹ̀jẹ̀ ń wà ká fún mi. Aráàlú láìkọ́ ẹ ti hùwà ká níbi tẹ́ ẹ káládé. Ẹ rò pé wọn gbọ́n tá a fàdí ń bẹ lẹ́yìn mi wá sọ fún mi. Wọ́n ní 2000 làwọn já nítorí tèmi. Ẹ wá fún mi ní 1000 owó ọkọ̀. ṣẹgbọ́n ni. Sọ́dáwó ni. Ọwọ́ ni láti gbà. Wàhálà ìjọba ìyá rẹ̀.